Hello everyone, I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Leave what happen first. Sorry, I'm gonna let me go. For la wọ́n fẹ́ pa mí. Forget it. Kí ló wá tí wọ́n jọ dàpọ̀? I don't mímọ̀. Wá omi kó dá omi sí mi lára. Are you okay? Mo ṣe máa domi sí ẹ lára fún Fọlá ṣe nǹkan tí mo ní kó ṣe. Nísùúrù ni mo ṣe àwọn wo kéde jáde. Wọ́n Fọlá tẹ̀ fi yẹn sílẹ̀ náà. Wá omi dá sí mi lára, wá omi kó dá sí mi lára. Omi are you okay? Omi fún kí ni? Wá omi fún mi dá. Fọlá! Omi náà mo wà. Ella. Yeah. Fọlá, má bẹ̀rù, wá ike kan kó gbé mi sínú ẹ̀. Tó bá tàkókò tí màá paradà máa jẹ́ kó mọ̀. Mo fẹ́ wá kí n ti bá irú kí lè abádìdá. Alagbalugu omi, alagbalugu omi, yeye mi, yeye o, iye mẹ́ja, ẹja ńlá. Tí ṣomi lálò lálò, tí ṣodò táyé táyé. Bros, ẹ bá mi rí lady kan tó sáré gba ìgbà kan ya. Lady? Ayọ̀rọ̀, mi ò rí lady kankan. Mi ò rí lady kankan. Yeye o, yeye omi, yeye o, yeye omi. Ọkọ ìlú, ẹ sá fara yín balẹ̀. Sẹ́rí mi ká dé dúró yìí. Ọmọ yìí ó dìde lórí àìsàn. Òye yín, bẹ́ẹ̀ mọ̀ mí lánàá fún tó dò ní. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé gbogbo àgbà yín èmi náà lẹ́sìn rí. Oyèbánjí, 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 Oyèbánjí o. Ikú rẹ̀ ìṣèlú náà. Tó! Ibà o! Ibà! Ibà kọ́dá ìbá ṣẹ̀dá o. Ìbẹ̀yìn tó nílé ayé. Èmi ní dàbí ṣáàlù mi. Ìbà takuntakun lóde ìrẹ̀jẹ̀. Ìbẹ̀yìn ìyá mi ò ṣòrògà. Ẹ̀yin ìyá mi ò pàkí àlàkí alágbogbo idẹ. Bẹ́ẹ̀ni, ẹ̀yin arúgbó aṣọ má balẹ̀. Ẹ̀yin làwọn òdì òkè tí ń gbòòrò mọ́ díẹ̀ láàyè. Ẹ̀yin náà ní gúnugún àgbàyàgbàgbà tí jábọ́ jẹ tutù. Mo ṣe bá yín lónìí ẹjọ́ ojú mi ṣe o. Àdáṣe báyìí ní ihun mọ́, ìbà kì í hun mọ́ o. Ìbò ṣe o. Ẹjọ́ ojú mi ṣe lónìí o. Ẹni bẹ́gùn lé mo bẹ́gùn lé. Ẹni bò sọ ọjà mo bò sọ ọjà. Bẹ́ẹ̀ mo gbọ́ olúbọ̀bọ̀ sí ni bàbá bẹ́ẹ̀ nu. Èyí tí bá ṣe lónìí ẹjọ́ ojú mi ṣe. Mo ṣe o. Tó! Apálára ní sáwọ́ nílé alára. Ọ̀gbọ́gbọ́mọ̀ kò ní sáwọ́ lótú fẹ̀. Adíáfóòsà ńlá lọ́jọ́ tí tìkọ́yọ̀ ló bọ̀ wà ní ayé. Wọ́n ní kí ní lọ ṣe. Olóhùn lọ sáwọ́ ní ayé. Kí ní ayé ó lè rójú. Wọ́n ní kí ní lọ ṣe.
olówó lọ sáwọ́ àjàgùnmọ̀lẹ̀ kí ilé ayé ò lè ráàyè ẹ jẹ́ kí ilé ayé òye bá yí orójú o ẹjọ́ ráàyè o ẹ jẹ́ kí kú òye lórí òye bá yí kó máa padà bọ̀ oníbọ̀dì ọ̀run o ó yá tilẹ̀kùn ọ̀run lórí òye bá yí ikú rẹ̀ yẹ látòní lọ òye bá yí ò gbọ́dọ̀ kú òye bá yí ò látòní lọ dikú tí ikú táǹtì ọkùnrin ogun tí kú ò gbọ́dọ̀ pa bẹ́ẹ̀ni oníbọ̀dì ọ̀run kò tilẹ̀kùn lórí òye bá yí mo wá pé ọkọ wa jẹ́ mi ní òun tèmi òye bá yí ò àkọ́kọ́ rẹ̀ rẹ̀ o bẹ́ẹ̀ni bọ́ ọba ló kọ́kọ́ dé bọ́ ọba ló dòkọ́ bọ̀ bọ́ ọba bẹ́lájò kọ́ padà wá sílé kọ́ wá jẹ́ mi bí oníjẹ́jẹ́ ti jẹ́ kọ́ jẹ́ bí oníjẹ́jẹ́ ti jẹ́ kọ́ wá jẹ́ mi ní wàrà ṣẹṣà torí kọ́kọ́ náà léwé náà ń jóni wàràwàrà ńlọmọdé tó kò sí bọ̀ òye bá yí o. dùnà fátọ̀gùn ó dàbí ẹni pé mò ń gbọ́ bíi pé omi òkun ru mò ń gbọ́ bí wípé kankan wọn ò di omi bíi bò omi láyìíká yìí balẹ̀ ẹ̀fọ́ kan ní balẹ̀ òṣòmi kankan tí ń dún nìkan. kìí ṣe pé mi náà ń bẹ̀rù àmọ́ ó tó bẹ̀rù náà. oyè bá yóò padà bọ̀ bẹ́ẹ̀ ni kì yóò kú òtò rọ́mọ ìfọwọ́ oníkọlà bẹ́ẹ̀ ni oyè bá yóò ìgbà kẹta láti kọ́ wá jẹ́ mi bẹ́ẹ̀ ni bàbá pẹ́gùn lẹ́gùn lẹ́jẹ́ bàbá pọ̀rọ̀ àgbà bàbá pòkù ní pọ́pọ́ alàyè ní dáhùn oyè bá yóò. Ẹ̀dú ojú ẹ̀ ọkọlù má pè mí má pè mí. Fádọ́gùn tanu Fádọ́gùn èrò tàbí ń pè mí gbèjègbèjọ. parun rẹ mọ ohun tí mo rí orí. Tani. Èmi ni. Ta ló ń tàn wọ́n. Èmi ni olóko. Èmi ni olódò. Èmi ni aláṣẹ gbogbo ọdọ àgbáyé. Èmi ni olúwẹ̀rí. Yèyé olúwẹ̀rí mà gbọ́dọ̀ abiyamọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ agbọmọ Ọ̀rúnmìlà mo mà rí yín sí òsì. Wá kí ló máa ṣe ẹni ó ti kìlọ̀ fún ẹ tán. Ó ní kó tó dáwọ́ ní nǹkan ó ní kó kọ́kọ́ máa ṣe bẹ́ẹ̀ nù. Ẹ dákun mo ní ń gbìyànjú agbára mi náà bóyá yóò padà bọ̀ pọ̀. Ìyẹn ló lọ gbà ó ní kó tó máa dáwọ́ ní nǹkan àkọ́kọ́ ṣe ìwádìí náà àwọn ẹlẹ́dàá ọmọ àwọn ni wọ́n fọ́ lójú. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ẹ̀ àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ọmọ balẹ̀. Ẹ dákun. Àwọn ni wọ́n sì fọ́ lójú. Mo sì ní kí n dán wò náà ni ẹ dákun ẹ má jẹ́ kójú yìí fọ́ ẹ dákun. Sọ́rí báyìí lọ sẹ́mi o báyìí lọ sẹ́mi ìsìn tí ìṣètò pẹ̀lú ẹ̀. Ẹ wọ bọ́lẹ̀ òun ló lọ bú ọmọ mi ẹ̀ là òun ni wọ́n fẹ́ mi ṣe ètùtù. Ọkọ ìlú sọ̀rí ń tọ́ dálẹ̀ báyìí sọ̀rí ń tọ́ kó sí mi lọ́rùn mo sì wí fún ìwọ lọ gbọ́ o ìwọ lọ gbọ́ o ẹ dákun. Láìsí ìyá kọ́ níbẹ̀. Ó dá ìyá mi ṣáàdó mi kí láì wá sí báyọ̀ mọ́ mi. Ọ̀lú mo sì sọ fún ọ kínní gbogbo aláàtọ̀ dálé mi lórí báyìí ṣé wọn ò kìlọ̀ fún ọ ni. Ẹ dákun mo sì bẹ́ẹ̀ ṣe tó ẹ dákun. Yèyé olúwẹ̀rí mà gbọ́dọ̀ ẹ dákun ẹ má bínú ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ bá ní ká ẹ bínú tán nǹkan bàjẹ́ bá a bá ní bẹ́ẹ̀ jọ ṣe gùn tó ńlá ṣe dáná rẹ̀ àfàìmọ̀ ká mọ̀ sùlé. Bọ́jú ẹ̀sẹ̀ máa bá kú lọ sí wa yẹn. Baálẹ̀. Mo ní bá gbà mí. Baálẹ̀ n ò mà ríra. Wọ́n baálẹ̀ ìdí ṣe tẹ́ pẹ̀lú ọ̀ ọ̀dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ọ. Gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yẹ rẹ̀ mi pátápátá. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni ọ. Ẹ̀rì mi mo bí iná. Mo ń bọ̀. Ìdí ìdá. Ọkọ̀lú ọkọ̀lú baálẹ̀
abẹ́rẹ́ irú wàhálà wo lọmọkùnrin dá sí lọ́rùn báyìí olúwẹ̀rí màgbóòjò ẹ dákun ìyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ agbọmọ ọ̀run nílẹ̀ ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ṣé wọn ò ti ṣiṣẹ́ báyìí ṣé wọn ò ṣiṣẹ́ báyìí ṣé bí ṣe bá kú lè lóòótọ́ ẹ̀yin ìyá mi ẹ gbàgbé ẹ má jẹun bábà ikú ẹ ṣàánú. Ella ó ti sú mi náà ọjọ́ wo ló fẹ́ dé èèyàn sọ fún mi ó ti pẹ́ ó kàn wá báyìí látijọ́ yìí ó ò dé èèyàn ìjọ́ ló fẹ́ dé èèyàn gangan sọ fún mi ó ti sú mi náà ó ti pẹ́ wọ́n náà ó kàn wá báyìí látijọ́ ó ò dé èèyàn ó ti sú èmi o ó ti sú mi o mo bá iṣọ́ nínú ṣé mo ní kó tó fún mi nínú omi ni mo níjọ́ ló fẹ́ dé èèyàn. Ó ti sú èmi o, ó ti sú èmi o, ó ti sú mi o. Fọlárin, mo ti sọ fún ẹ náà. Mo ní kó má wọrí pé tásìkò bá ti tó láti yíra padà, má jẹ́ kó mọ̀. Báwo lásìkò fẹ́ tó gan-an? Ó ti ń pẹ́ náà. Má wọrí, very soon. Very soon? Soon. Mo dẹ̀ ti miss ẹ, ó ti ń pẹ́. Oya, má wọrí. Má jẹ́ kó mọ̀ tó bá ti tó. Gbé tí súnmọ́ bí mo fẹ́ sọ nǹkan fún ẹ. Kí n gbé tí súnmọ́ bí mo fẹ́ sọ nǹkan fún mi? Ṣé o lè sọ bẹ́ẹ̀ ni? Ọ̀rọ̀ àṣírí ni. Ọ̀rọ̀ àṣírí? Ìwọ ló máa ṣàánú. Ó yá mò ń gbọ́. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Ṣé nǹkan tó dẹ̀ ní kí n ṣe ṣé kò ní yọ mí lẹ́sẹ̀ lẹ̀? Ẹ̀rù ń bà èmi o, ó má di pé nǹkan tó máa lọ affect mi o. Fọlá, kò sí kankan, kò sí wàhálà. Ìwọ ṣáà ti ṣe nǹkan tí mo ní kó ṣe. Ó dà, mo ti gbọ́. Bá gbé nǹkan tó fẹ́ nìyẹn máa ṣe. Àmọ́ ẹ̀rù ń bà mí kó má lọ di kó máa ní wàhálà kankan o, kó má di kó máa lọ affect mi o. Kò sí kankan tó máa ṣe ẹ́. Ìwọ ṣáà ti ṣe nǹkan tí mo ní kó ṣe. Mo ti gbọ́. Tó wá pé nǹkan tó fẹ́ nìyẹn máa ṣe. Ìwọ náà ṣáà ṣe kí a kò dèèyàn. O kò sọ mí di wèrè nínú ilé ni. Mo kàn gbé ẹ káàkiri látijọ́ ẹni. O ti sọ mí di wèrè gan nínú ilé. Nígbà tó máa rí tí wọ́n ní mo kàn gbẹ́jà káàkiri mo kàn ń bẹ́ sọ̀rọ̀. Wọ́n ti sọ mí di wèrè. Ìjọ́ kan nìkan ká mi ibi tí mo ti ń bẹ́ sọ̀rọ̀. Ó ní Mr. Fọlá ṣé ẹ pẹ́ tí ń ya wèrè káwọn tètè máa gbé mi lọ psychiatric. Ọ̀rọ̀ yẹn rí bákan lára mi. Òwò náà lélẹ̀ ò dẹ̀dẹ̀ yàn. Olú ẹ̀ ló ti mí ìṣẹ́ yìí. Mo ti gbọ́. Pẹ̀lẹ́. Àwọn ló ti gbọ́ nìyẹn ló ṣáà ti mí ìṣẹ́ ṣá. Ìbálẹ̀ ọkọ mi, òun mo wá rí o, mo ní wá dúpẹ́ lọ́wọ́ yín. Tọrẹ ni tá a bá ṣe lóore tí ó bá dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kò lè lẹ́rù yìí. Ẹ ṣé mo dúpẹ́. Ọpẹ́ ni mo wá dú lọ́wọ́ yín. Ẹ ṣeun mi o, ẹ̀mí yín ó gùn o. Ẹ kú ajẹ̀pẹ́ o. Ẹ ṣé o. Ọkọ ọ̀lú ẹ̀rí pàkó bá láǹlà ni. Téèyàn sì wọnú ṣọ́ọ̀bù àbá mi. Kò sì ní kí n fún ọ lóúnjẹ o, n bá sì gbóúnjẹ fún ọ. Omi lásán mo wá lọ o. Kí n wó omi lásán lọ, omi mo wá lọ gbàmú èdè. Mo ti bá àgbà ńlẹ̀ẹ́lẹ̀. Àgbà kò gbé pokò gbá yọ. Tí ì bá ṣe pọ́pẹ́lọpẹ́ yín kọ́. Kí ni ẹ dákun níbo ni ìbá wà lọ́jọ́ tòní? Àbí ẹ̀rí pé odidi àkóbá ni. Ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Elédùà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ pé òkun o. Mo dúpẹ́ ẹ ṣé o. Màmá. Ẹ ṣé o. Elédùà ló lọ́pẹ́. Lóòótọ́ àwọn bàbá wa mọ́nímọ́ní. Àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Wọ́n lẹ́yìn tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́. Ó bẹ́ gidi ní ìbíjì. Ẹ mọ̀rẹ́ lóòótọ́. Àmọ́ kò tọ́pẹ́. Àwọn onílẹ̀ ní ká mọ dúpẹ́ fún. Gbogbo tá a bá ṣe fúnra wa. A ṣe nítorí ọjọ́ ọ̀la ni. Olóògbé ń tọ̀ mọ́. Ọ̀pọ̀ yẹn lásán orí fún tí ò mọ́. Mo dúpẹ́. Nítorí ọ̀la ni. Mo dúpẹ́. Ẹ mọ̀ dúpẹ́ mọ́. Tá a bá ṣe àwa náà a mọ ibi tá a ti gbà padà.
ọkàn jẹ́ wípé gbogbo bá ti ń sori ọ̀hún náà bẹ́ẹ̀ la tún rántí pé iná ń jú wa lábẹ́ aṣọ èmi tẹ̀ ń kí tẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ inú mi ò dùn. ṣé bẹ́ẹ̀ mọ̀ pípọ̀ ojú kẹpà ojú kẹrẹ mi ń bẹ lórí ìdìbòlé àìsàn. Oyèbánjí tèmi látijọ́ tẹ́ẹ̀sì mọ̀ pé kólókóló tá a so májá lọ́rùn ni tí o gbọ́dọ̀ sọnù ojú kẹpà ojú kẹrẹ ọ̀kan láwọn mi nù ohun ọ̀hún mo fi ṣe kejì ara mi. Oyèbánjí ò gbádùn. ọ̀ṣẹ́ o. bọ́ọ̀lù orí ládéládé òjì ò gbádùn orí lóyè lóyè yóò jì ọ́ lálàáfíà. ọkọ ìlú ẹ má bínú o ẹ má bínú o kásẹ̀ pa ń wájú yín o bàmá bá kan wà ẹ má bínú o. ẹ ṣá o. wọ́n ní tó bá rúni lójú tó ṣe bí òwe o àbílẹ̀ léèrè ọkọ ìlú bá pé kẹ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ Oyèbánjí ká gbọ́ tẹ́lẹ́dùn àlọ́ ẹ jẹ́ ká gbé tẹ́lẹ́dùn àlọ́ lẹ́rù ọgbà ara Oyèbánjí ọ̀yá yóò sì lálàáfíà ẹ jẹ́ àfi tẹ́lẹ́dùn àlọ́. Elédùà ọgbà wá. Elédùà ló lè ṣe Elédùà ọgbà. ẹ dúró tọrọ yín bá yé mi Elédùà ṣé Elédùà kan tún ju àwọn òòṣàlúwa ìlọ ni. níwájú àwọn sangiri ọ̀làgiri kàkàkà fẹnu dáwọ́lẹ̀. ọkọ ìlú ibi ẹ̀rọ lọ ó ṣe kínní pọ̀ jù. bíi ti bò. ọkọ ìlú kò sẹ́ni tó ju Jésù Kristi lọ ọba àwọn ọba títí láíláí mọ̀ ni alágbádá aná ìbá pé ká gbọ́rọ̀ yìí lọ́ba o Jésù ó yanjú ẹ̀ ọkọ ìlú ẹ yọ̀rọ̀ ìwó ẹ yọ̀rọ̀ ìwó ọ̀bẹ yọ̀rọ̀ ìwó. ìyá wa ọ̀dà ẹni Jésù àbí kílẹ̀ ti porúkọ rẹ̀. Jésù ló lè ṣe. èmi ò mọ̀ o ẹ̀yin lẹ mọ̀ ohun tèmi mọ̀ tí mo sì nígbàgbọ́ nù rẹ̀ oníṣàngó Ògún Ọbàtálá Ọbàtásà ọba takuntakun lóde ìrànjẹ́ ohun tèmi nígbàgbọ́ nù rẹ̀ nu. aláṣẹ ìkejì òrìṣà ọkọ ìlú ẹ bá jẹ́ ká gbọ́rọ̀ yìí lọ bá Jésù Kristi òun ló lè ṣe ọba àwọn ọba arúgbó ọjọ́ yóò ṣe yọ yanjú ẹ̀ kò sí tó ṣòro ṣe níwájú rẹ̀ ẹ jẹ́ àfọ̀rọ̀ ilé Jésù lọ́wọ́ òun ni bàbá tó lè bá wa yanjú gbogbo òṣòro yìí nígbà tẹ́ ẹ sọ ní ìsìn ẹlẹ́gbẹ́ lọ sọ́dọ̀ Ọbàtálá Ọbàtásà Jésù ni ẹ jẹ́ àgbètọ̀. ẹ wò mí wò ẹ jáwọ́ dídò erémọdé ni ta ni jẹ́ Jésù kódà yìí gborúkọ rẹ̀ ni Jésù ọmọ olúbo ni níbo lágbólé wọn lẹ́yìn padà níwájú Ṣàngó olùkọ́sọ àyà náà kàtà jẹ́rìjẹ́rì iná lójú iná lẹ́nu iná lòlù lẹ́pàánù ọ̀bẹ nìkan jà fọwọ́ la gbogbo lé lórí Ṣàngó mọ̀jẹ̀ ríjà rẹ àbí wájú Ògún wájú Ọ̀ṣun ṣàǹgẹ̀sọ lóye àyùn ẹ wo kò sọ́ọ̀sà kan tó tún dáhùn tí mo kà lẹ́hùn lọ ọ̀tà tó tún wà àtòfin eégún lápọ̀jẹ́ o eégún lé bàbá mi àwọn òòtà tó tún wà nù táwa mọ̀ tí ń sì ṣe sí àmì tá a sì ń rí báyìí Jésù èmi ò mọ̀ rí o èmi ò rí rí o èmi ò sì lè sìn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lórí ọ̀rọ̀ yìí ni Fátógùn tó da láàbò ara lé lórí o ohun tí a bọ̀ rẹ̀ tó ṣe tó kúlé lórí ìwọ wá ní Jésù kan o Jésù kan o ta ni jẹ́ Jésù ọmọ ìlú bo ni ta ni Jésù bìtì bò ta ni jẹ́ bẹ́ẹ̀. ibi ẹ fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ ẹ bá jẹ́ ká gba Jésù Kristi lólúwa àtolùgbàlà wa tá a bá gbà nínú ilé ìtẹ́ ẹ bá gbà tẹ́ ẹ fi tọkàntọkàn gbà ara ọmọ yìí yóò yá. ẹ gbọ́dọ̀ ń burú ẹnu ara bó sì máa ń gbé ẹyin mara nù wọ́n náà ń gbóyìnbó kan dé o aláwòrán kan dé o wọ́n mi wò ó níwájú Ṣàngó olùkọ́sọ àyà náà kàṣẹ jẹ́rìjẹ́rì ohun tó bí mi sínú mo tí mo ti gbàgbọ́ lé lórí mi mọ Jésù. ọkọ ìlú tọ́wá rí bẹ́ẹ̀ ìgbà pẹ́kẹ́ gbọ̀rọ̀ mi ro ọkọ ìlú ẹ gbọ̀rọ̀ mi ro
ṣé mo dúpẹ́ tẹ bá rí lẹ bá ń kí wọn o yóò dáa fún yín o. mo ní wọ́n dúpẹ́ náà ní kí n sì fún yín ní ìmọ̀ràn ni o. màmá ẹ ṣe mo rí yín ná àwọn fọ́ ló lọ́pẹ́ Ifá ló lọ́pẹ́ àti Ṣàngó àtògùn àwọn tó lọ́pẹ́ nù. ọ̀dà òwú ọ̀dà ẹ ṣé wọn wọ́n ní yọjú sí náà ní ẹ kílẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ kílẹ̀ o ẹ ṣé o ṣé wọn. ẹ kílẹ̀ o Jésù kan Jésù méjì o ta ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ ológun ni Jésù èyí lórúkọ rẹ̀ ní ìsìlẹ̀ ìsìn Ṣàngó ní ìsìn Ògún ní ìsìn Jésù ń kọ́ Jésù. Hello. Mo wà nílé. Ok, èèyàn kan wá mi bọ̀. Ok, ó fẹ́ gbé nǹkan wá fún mi. Kí n block ẹ̀ mọ́ gate. Ok, no problem. Kò sí wàhálà, no problem. Ó ń bọ̀ láti FedEx. Ok. Mo ti gbọ́ kò sí wàhálà. Mo máa block ẹ̀ mọ́ gate nísìnyí, no problem. Kò sí wàhálà. Ìyá mo wà ní rẹ́dì. Ó ti wà lọ́nà rẹ́dì. Máa lọ dúró dè lẹ́nu gate nísìnyí, máa lọ dúró dè oṣù. Ọlá. Mo ń ṣe nǹkan mẹ́wọ̀n gbóhùn ẹ̀ ń bí ìsìn ni mo báwo dẹ̀ ni. Tó bá ti wà ní weekend báyìí o tí ẹ kì í. No. Ẹja ẹ kọ́ lélẹ̀. No. Why is it that every time ìwọ àtẹjà yìí ni mo fẹ́ lọ toilet ìwọ àtẹjà yìí ni? I hope there is nothing something attached to this. No. Ṣé rí ẹja tẹ́ ń wò yìí? Ó wà special sí mi, so special to me. Mi ò dẹ̀ lè fi ṣeré. Èmi nìkan ló yé tẹ́jà fi wà lọ́wọ́ mi. So you understand? The other time tó gbé síbi dáìní tó dìde tó nígbà níbi tètè ní dáìní yẹn. Bí wọ́n pè é sọ fún kù pé kó wà fi sí. Tẹ́ bá jẹ ẹ̀jẹ̀ kú. Tẹ́ bá fi ṣe pẹ́pẹ́ tẹ́ bá jẹ ikú lè jẹ. This fish. Tẹ́ bá jẹ ikú ẹ má dán ọdún ẹ̀ wo. Ó tún bẹ́ẹ̀ ni. Ẹ máa jẹ ṣe tàbí. Ọ̀la kọ́ mọ́ bí wẹ́. Mo ṣe nǹkan mẹ́rin ṣáà tó bá ti mo fẹ́ rí ẹ tí má ṣe tán. Ok, ṣùgbọ́n all right. Ẹ má jẹ o, tí màá sílẹ̀ ẹ má jẹ o. Bọ́lá ẹlẹ́ja. Ẹ ṣe fẹ́ jẹ. Ẹ jẹ́ máa jẹ nǹkan tẹ́ fi ní jẹ ọkàn nínú. Gbogbo nǹkan ní kí ẹ máa jẹ tẹ́lẹ̀ ìdìbò náà nìyẹn. Ok, mo ti ń bọ̀. Hello? Sir? I'm already outside the gate, sir. Yeah, mo ti rẹ ni mo ti rí. Sure, mo ti wá ń ta. Okay, mo wá ń ta mama expect ẹni. Okay. Ilé arákùnrin. Nǹkan wa tó wà lọ́wọ́ rẹ̀. Gbàgbé. Mi kò tẹ̀ ní kí n béèrè mo rí pé ò wá òkè because mi ò mọ̀ ẹ́ rí o kàn jáwọ́ from nowhere láì lókùn lọ́rùn òun parí ìtàmì dáadáa nǹkan yìí tó wà lọ́wọ́ mi kí ni ìpàdé ọlọ́jà ta sí wọn kí ló fẹ́ pè mí àti ẹ papọ̀ tí nǹkan rú ti fẹ́ fi wà lọ́wọ́ tèmi. Dandan kọ́ ni kò mọ̀ mí nǹkan wa tó wà lọ́wọ́ rẹ òun ni kò wọlé kó bá mi gbé. Now I see o ti mad o mad o ya wèrè gan ó dẹ̀ yẹ kán gbé ẹ lọ sí psychiatric kan lọ tọ́jú ẹ if not o lè wá from kó back to my compound kó bàbá mi sọ trash you are insane. wo mi ìlẹ́jọ́ tí mo fẹ́ bá ẹ rò àwàdà ni mo pè tẹ́lẹ̀ wọlé kíákíá sínsìn nǹkan wa tó wà lọ́wọ́ rẹ kó bá ń gbé. ṣé o wà òkè kí ni irú nǹkan tí yín wo ló fẹ́ wà lọ́wọ́ tèmi ibo ni ìpàdé ọlọ́jà ta sí owó ìdátọ́ lẹ́nu ìgbàjọ́ yòó. Lémi náà gbòbí mi ìwá bí láti wá bá ẹsẹ̀ rẹ o nǹkan wa tó wà lọ́wọ́ rẹ wọlé kíá nísìn kó bá gbé. Now I see o ti mad tí o bá forí gbálẹ̀ tó o já wò ó yẹ kán gbé ẹ lọ sí psychiatric kan lọ wò ẹ ni irú kíní ìwòlò kíní ìpàdé ọlọ́jà tí mo fẹ́ máa bá ẹ ṣe inú ẹdínwó àti mímọ́ dà papọ̀. Tálẹ́lẹ̀ ọ̀dẹ̀.
àjòjì gbogbo tó fẹ́ wọlé oòrùn ìbọra bọ̀ wọn láṣọ. Ó gbọ́dọ̀ gbé o. Mr. Man, respect yourself. Oh, can you jump right into my house? Go believe what I'm saying. Where? Now I see. Don't worry. I will make sure I get you arrested now. Don't worry. I will arrest you. I will arrest you. Don't worry. Hey, Wemi, jẹ́ kí sọ kankan fún mi. Ìbá dá kó ṣọ́ra rẹ gidi gan. Ṣọ́ra rẹ gidi gan o. Bí bẹ́ẹ̀ kọ́, máa sọ ẹ̀dà kan tí o fẹ́ dà. Kò sí kan tó bá ṣe fún mi. Sí kan tó bá ṣe. Ó gbọ́dọ̀ gbẹ́lẹ̀. Ológun àríyá olóńjà yan máa lọ ṣàyà gbangba sí wọn. Àtẹ̀yìntọ́ tó fẹ́ fojú lóru. Ìgòdògbò tó fẹ́ wọlé o. Wàhálà tí mo ṣe láti jẹ́ ó padà já sásopọ̀. Ayé mi máa jẹ. Wàhálà mi padà já sásopọ̀. Fọlá. There's something mo tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. What's that? Nípa ọ̀rọ̀ ẹja tó ń gbé káàkiri nílé. Mo ti ń observe rẹ̀, mo ti ń notice pé for sometimes ìwà àtẹ̀já yìí ni tó bá ń jáde, tó bá ń lọ tọ̀, tó ń lọ toilet, tó ń lọ wẹ̀, you and this fish. Ìgbà kan mo ti ń rí lórí fridge mi tó máa ń gbé sí ń bí. Ìgbà tó yá mi ò tún rí ń bẹ̀ mọ́. Is there anything attached to that fish? Ó tó sọ fún mi. Ṣé ẹ rí lérí ọ̀rọ̀ rẹ̀? Ẹ̀kú lórí ẹ̀. Ọlá so mọ̀ pé now lóòótọ́ àbúrò ìyàwó mi ló jẹ́ and at the same time you are also my brother. But mo ti ń ṣàkíyèsí pé ìwọ mo mọ̀ ẹ́ dáadáa náà ìwọ tó like pepper soup bíi tó dẹ̀ wá di pé o wá ń pampa ẹja you know come on tell me now bá mi sọ. Yeah, uncle. Yeah. Ṣé rí ọ̀rọ̀ ẹja tẹ̀lé rẹ̀ yẹn ọ̀rọ̀ àṣírí ni. Àṣírí? And mo fẹ́ nǹkan tó yẹ pé ẹ máa bá mi ṣe báyìí. As in because mi fẹ́ nǹkan tí àǹtí mi máa gbọ́. Ó máa di pé kí ni ẹ̀ẹ́dẹ̀mọ̀ràn àǹtí mi wọ́n ní ṣùgbọ́n wọ́n máa rún tó kún nǹkan tó jú wọ́n tó àti tó jú wọ́n tó náà máa sọ káàkiri. Because mi fẹ́ ọ̀rọ̀ àṣírí ni. So I don't want that. Mi fẹ́ nǹkan tó máa fa embarrassment fún mi. So the body promise me. Ṣé àṣírí yẹn ṣe tó bẹ́ẹ̀ tó fi ní pé kí n. Yeah. It's a promise, I promise you. Ṣé ẹlẹ́jà tẹ́wọ̀n yẹn? Wọ́n máa bá mi sọ̀rọ̀. What? Yeah. As in, I don't understand. That woman to woman. Yeah. I don't get it. As in, don't know ṣé bí ọmọdé ni àbí àgbàlagbà, ṣé bí ọkùnrin àbí obìnrin báwo ló ṣe máa ń sọ̀rọ̀? Wọ́n máa bá mi sọ̀rọ̀ normal. But ìtẹ́ sọ pé ẹ máa ń rí lórí fridge pé there was a time tó yẹ pé ẹ rí ní orí fridge mọ́. Ó bá mi sọ̀rọ̀ wípé kí n change wọn. So ló jẹ́ kí n wá lọ ra ìmí níta. Mo wá ra plastic tí mo gbé sínú ẹ̀yìn. Mo ra the same plastic, the same size, the same color. Of their plastic? Yes. Ni mo ra. Mo wá gbé sínú ẹ̀yìn. So ẹni tí ò bá mọ̀ dáadáa kó lè mọ ìyàtọ̀ láàárín fake and original. Ẹja sọ fún ẹ. Yeah. You get another fish. Yeah. Another type of plastic. Yeah. Of the same type. Pẹ̀lú really tó wáyé. The same size. Yeah. Dúnà báwo ni ṣé kò ní mix papọ̀ at all. Okay na dúnà eléyìí tó lọ get yẹn sìn. Yẹn náà máa ń sọ̀rọ̀. No. Wonderful. Ṣé rí tìbí tí mo rà yẹn? Ìyẹn nìkan lè máa rí. Ṣé rí tèmi jì yẹn tó jẹ́ original yẹn wà ní tó wà. Okay now. Fola, I still don't get it. So eléyìí tó máa ń gbé sí orí fridge yẹn. Ká gbà pé eléyìí tó lọ rà ń ta nìyẹn. Kò dẹ̀ níyàn kì í sọ̀rọ̀. Ibo l'original yẹn wà jáde.
ẹ jẹ́ ká kó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ nǹkan mi. ẹja ń sọ̀rọ̀ o tún kọ́ olóhùn tó ní kó Fọlárin má mind mi jàre but ṣé irú ìgbà tí original yẹn sìn yẹn wà lọ́dọ̀ ẹ̀ tó ń bẹ ẹ sọ̀rọ̀ ẹjọ́ ń communicate you understand irú the other one yẹn sìn ṣé o lè bóyá kó tiẹ̀ bí mi náà bá sọ̀rọ̀ kó máa bí mi náà ọwọ́ ni kò lè possible ó ṣe máa bá yín sọ̀rọ̀ ẹ ti láti máa wá ìbí òfin tó gbé kò lè bá yín sọ kankan. Fọlá ẹ jẹ́ lọ báyàwó ní ẹ̀fẹ̀ nílẹ̀. Ọjà tí ó ní kọ́ lọ́wọ́ dà. Iṣẹ́ tẹ rọ́ mi náà mo jẹ. Iṣẹ́ tí mo rọ̀ kọ́ ló jẹ́. Ẹ̀ ti àkọ́ ló gbé wáyé. Yèyé, ẹ̀la ni mo gbé wá yìí. Ó ní ẹ̀dà kọ́ ló gbé wá. Yèyé, ẹ̀la ni mo lọ gbé wá. Ó ní ẹ̀dà kọ́ ló gbé wá. Ẹ̀ jẹ́ lásán nílé ìtò gbé wáyé. Yèyé, mo ló dá mi lójú pé ẹ̀la ni mo gbé wá. Ó dé lójú àbí? Nígbà ẹ̀la ni wọ́n gbé wá. Ẹ̀la ni. Ó dá, tó bá dé lójú pé ẹ̀la ni, ó jẹ́ lọ sílẹ̀. Àwọn tó ní pé ẹ̀la kan ló gbé wá. Tó bá jẹ́ ẹ̀la ló gbé wá ni, ó jẹ́ kó kí ẹgbẹ́ kó jẹ́ ẹ̀la. Ó ṣe dá mi lójú báyìí pé ẹ̀la kan ni mo gbé wá. Ṣé o ti ní pé ẹ̀la kan ló gbé wá báyìí? Èyí adarí ni. Ẹ̀yin sọ pé ẹ̀ ní gbọ́. Èmi náà sọ fún yín pé èmi náà ò ní gbà. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìjìnlẹ̀! Ọjọ́ nígbà yìí! Ọjọ́ máa ń padà lọ! Kó ló kó ẹ̀la wá fún mi! Yèyé. Ọjọ́ padà! Pastor, ẹ̀rù ń bà mí, ẹjọ́ ń dúró lóhùn ṣe kó ṣàlè sí wàhálà ọkọ. Ẹ má bẹ̀rù Uncle Fọlá, mo ti sọ fún yín pé kẹ́ má bẹ̀rù. Kí ló ń bà yín lẹ́rù? Ṣé ẹ aṣọ mi pé ó máa di èèyàn ṣá? Ó máa di èèyàn, ẹ fọkàn yín balẹ̀, ẹ fọkàn yín balẹ̀. Àwọn sísítà yín yẹn kọ́. Sísítà mi ẹ mọ ọ̀rọ̀ wọn due to káràkátà tó ń ṣe wọ́n tún ti travel. Pastor, ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe. Táwọn náà bá máa fi padà dé, ẹ fẹ́ kán rí pé Ọlọ́run ti gbàkóso. Anyway, no problem. Àmọ́ ìyẹn fọkàn yín balẹ̀, ẹ má bẹ̀rù, ẹ má mìkan. Nípa ti ẹja tó wà nílẹ̀ yìí, á paradà, á di ọmọbìnrin yẹn padà, padà ṣèrè mọ́ mi. Ṣé ẹ fọkàn yín balẹ̀? Ṣé ẹ fọkàn yín balẹ̀? Ẹ fi ọkàn yín balẹ̀ nípa tìyàwó yín, ẹ fọkàn yín balẹ̀. Bàbá mi máa láṣẹ ọ̀rọ̀. Alágbára tẹ́nìkan ò lè dá dúró. Ọba tí ń jẹ́ ìwé ni má ṣe bẹ̀rù. Ọlọ́run gbogbo ọtí ń yọmọ rẹ̀ nínú òfin àgbélógún. A fi ògo fún yín, a fi ìyìn fún yín, a fi ọpẹ́ fún yín àti ọlá. Ẹ ká kọrin yìí sí Olúwa ní àkókò yìí. Ọpẹ́ ló yẹ ọ́, bàbá olóore. Ìyìn ògo yẹ ọ́, Ọlọ́run ọba. Hòsánà yẹ ọ́, ẹ ṣé o bàbá. A ó pe Olúwa àti agbára Ẹ̀mí Mímọ́ sọ̀kalẹ̀ wípé kí ẹja tó wà nílẹ̀ yìí kó paradà, kó di èèyàn. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ní orúkọ Jésù. Ọlọ́run Ẹ̀mí Mímọ́, alágbàgbà wọn. Olúwa ẹja tó wà nílẹ̀ yìí, Olúwa paradà,
Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Uncle Fọlá, ní àkókò yìí ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀. Ó ní ká lọ nínú àdúrà gidigidi, ó ní ká múra gidigidi, ó ní ká gbáradì gidigidi nípa ti ìránṣẹ́bìnrin tí wà nílẹ̀ yìí, nípa ti ìránṣẹ́bìnrin tí jẹ́ ẹ̀là tó di ẹja yìí. Ó ní ká gbàdúrà gidigidi torí wọ́n ṣe ìpàdé nínú ẹ̀mí lọ́wọ́lọ́wọ́. Wọn ò fẹ́ tú arábìnrin sílẹ̀, wọn ò fẹ́ kí arábìnrin kó padà wá sí yín. A ó gbàdúrà sẹ́, a ó yan Ọlọ́run náà, ó yá sọ ìránṣẹ́bìnrin di alààyè. Àmín Jésù. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ẹ̀ máa lágbára gánà wọn. Ìránṣẹ́bìnrin ìdánwò rẹ bàbá. Ìránṣẹ́bìnrin ìdánwò rẹ. Olúwa sọ di ayé, ó yá sọ di ayé. Alágbára gánà wọn, ó yá dá padà. Ọlọ́run ẹ̀ yá dá padà. Ọlọ́run ẹ̀ dá padà. Ọlọ́run alágbára, ó yá sọmọ rẹ di alààyè. Agbára kàlíkà kúmẹ̀, agbára tó jí Lásárù dìde kúrò ní ibojì. Ó yá ní àkókò yìí, ó yá padà. Àmín Jésù. Ìwà lábẹ̀rẹ̀ ó yá gbọ́n Olúwa ní àkókò yìí mo pa ọ́ ní àṣẹ lórúkọ Jésù. Ó yá padà. Padà. Jésù Olúwa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Pastor. Hallelujah. Pastor. Hallelujah. Pastor. Pastor. Ṣẹ́gun ní bàbá. Ó ti bẹ̀rẹ̀. Ṣẹ́gun olùṣẹ́gun ní ọmọ. Olùṣẹ́gun ní ẹ̀mí mímọ́. Olùṣẹ́gun ní mẹ́ta lọ. Pastor Ṣẹ́gun. Ṣẹ́gun Pastor mo rí àbíṣe. Bò Pastor ẹ wo bó ṣe ń gbọ́ iṣẹ́ kò ní sí problem ṣáà kò sí wàhálà ọ̀kan. Uncle Fọlá mo sọ fún yín pé kẹ́ ẹ lọ fọkàn yín balẹ̀. Kí ló dé? Ṣé ti máa bẹ̀rù jù? Kí ló bá yín lẹ́rù? Kò sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run nínú Jésù. Ẹ má bẹ̀rù. Pastor, agbàdúrà fún mi méjèèjì. Ẹ fọkàn yín balẹ̀, ẹ má bẹ̀rù, ẹ má mẹ̀kàn. Ní kò sí bẹ̀rù fún ọmọ Ọlọ́run nínú Olúwa. Ṣé ti yé yín? Ẹ fọkàn yín balẹ̀, ẹ má mẹ̀kàn, kò sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run. Ẹ fọkàn. Kí ló dé? Ẹ ṣe sùúrù arákùnrin. Ẹ ṣe sùúrù, ẹ fọkàn yín balẹ̀. Ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó gbilẹ̀ nínú Jésù. Ọlọ́run alágbára gbàdúrà fún ọmọ rẹ̀. Ológo nínú àwọn ọ̀run. Torí pé kò sí ẹni bí yín, kò dẹ̀ ní sẹ́ni tó dàbí yín títí láì. Wọ́n ń bọ̀ lọ́nà, wọ́n ń bọ̀ lọ́nà, ẹ yẹ̀ fún wọn. Ẹ dákun ẹ yàgò fún wọn, ẹ yẹ̀ fún wọn. Ológun àríyá, olọ́jà yan, má ṣe gàràgàrà sí wọn, má ṣe gàlégàlé sí wọn, ẹ má lọ sí. Yèyé o ládé kojú alágbò lódò, yèyé o yèyé ọmọ, yèyé o yèyé omi, yèyé o yèyé ńlá, yèyé o yèyé ẹja. Ológun olú odò, aláṣẹ odò, yèyé omi, omi o, ọ̀tá àgbà o, èyí mẹ́jà. Alagbalúgbú àfiwéré ò sí òòṣà òkè, òòṣà rírẹ̀ ò sí òòṣà òkè. Ẹ̀mí èṣù ẹ tẹríba fún, olúwodò ẹ tẹríba fún.
ẹ̀mí ìsàlẹ̀ ilẹ̀ o ẹ tẹríba fún ẹ̀mí odò ẹ tẹríba fún orúkọ Jésù kò láfiwé rà agbára Jésù kò láfijọ. tọmọdé bá sọ pé òun gbọgbọn kúkú yẹ agbọgbọn sísí. Thank you so much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment on in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.